بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí ẹ̀yin olùgbọ́ mi lápọ̀nlé sí ìjókòó wa títàlẹ́ òní tí kò lè máa láti Màlíyà. Èyí tí a fẹ́ jọ ṣe àyẹ̀wò rẹ̀ òun náà ni ọ̀rọ̀ pàtàkì tí àwọn bàbá wa Professor Ishaq Olóyèdé tí wọ́n fún gbogbo mùsùlùmí, àǹfààní tí wọ́n fún gbogbo mùsùlùmí níbi ìjókòó àwọn Rabitatul A'imma wal Ulama èyí tí ó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ ní ìlú Ìjẹ̀bú. Àwọn bàbá wa yìí, ọ̀rọ̀ tí wọ́n sọ, ọ̀rọ̀ náà pàtàkì pọ̀, ọ̀rọ̀ náà tá lè fi wé dáhàb, ọ̀rọ̀ náà níye lórí pọ̀, ó níye lórí gan. Gbogbo jùzíyàtì ọ̀rọ̀ àwọn bàbá wa yìí, àwọn pòfẹ́sọ̀ yìí, gbogbo jùzíyàtì ẹ̀ ló ní pàtàkì. Àmì ìtọ́ kan wà níbẹ̀ níbi ìjókòó wa yìí, onítọ́jẹ mọ́rọ̀ owó, bá ti máa rí owó halal. Àwọn bàbá wa yìí kí wọ́n san wọ́n lẹ́san rẹ̀, wọ́n sọ wọ́n fún gbogbo akẹ́kọ̀ọ́ tí ń kọ́ ẹ̀kọ́, gbogbo àfáà tí ó kéwú tó yanjú, wọ́n mú àǹfààní kan wá jáde fún wọn wípé àfáà sí máa sọ pé àwọn ò lówó lọ́wọ́, máa pé àǹfààní ń bẹ láti fi ní owó tó jẹ́ pé ó téèyàn máa rí láàrin oṣù kan, tó jẹ́ pé tó ké bá yanjú dáadáa tó sì láti máa fi kọ́ àwọn èèyàn tí èsè ti tòsí tó jẹ́ pé Ọlọ́run ṣàánú wa ni àfáà máa gbìyànjú láti máa kọ́ àwọn èèyàn kéwú, wọn ò ní fún owó díẹ̀ tẹ̀ ní ó máa san, tí náà ọmọ kéwú máa san, wọn ò ní san. Àti mọ̀ pábò sí ilé ìpọ́dọ̀ wọn báyìí kọ́ lọ ṣàánú kó bá ní sọ gbẹ̀yìn àfáà kí ẹ̀kọ́ ọmọ ní kéwú kó bá ní sẹ́yìn lẹ́san rẹ̀, ọmọ dùn ìládàá rẹ̀. Wọ́n wá ṣàlàyé fún wa wípé online class ti wà ní ìsìn báyìí tó pé chance ló jẹ́ fún kálukú wa láti máa fi kọ́ àwọn ọmọ tí wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́, láti máa fi kọ́ wọn kéwú. Ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ wà lágbàáyé tó fẹ́ kọ́ Al-Qur'an tó jẹ́ pé ìyọ́kàn wá àsìkò fún tí ó máa kọ́ ní Al-Qur'an yìí ní àsìkò tó bá nífẹ̀ẹ́ kò sí, tó jẹ́ pé ọjọ́ kan lásán owó tí ó máa wọlé fún kìí sí kékeré, tó kó gbogbo ẹ̀jọ́ lóṣù kan ilẹ̀ òkun. Fún àǹfààní pàtàkì pé a gbọ́dọ̀ dúró lórí ẹ̀ dáadáa. Báwo la ti fẹ́ sí àwọn nǹkan yìí? Lọ́dọ̀ apá kan tuntun ni ó jẹ́, lọ́dọ̀ apá kan sì ní yóò ti mọ̀ pé nǹkan yìí ó wà, kódà mọ́ máa ti ń ṣe alhamdulillah, ṣùgbọ́n àti ń ṣe kéré. Ó wá jẹ́ àǹfààní fún gbogbo apáta wọ́n tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ pé mashallah ń tọ́ ọkọ̀ yanjú níbi Al-Qur'an àbáwọn nǹkan míì gan náà tó jẹ́ kọ́ tó ṣàǹfààní láti polongo rẹ̀, láti wá ẹni tí ó ṣe tán láti máa kọ́ ẹ̀kọ́ yìí pẹ̀lú májẹ̀mú pé iye báyìí yóò máa san. A ti sọ tó jẹ́ mọ́rọ̀ pé ká máa kọ́ ọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn ní Qur'an kí ọmọ gba owó lórí ẹ̀, àti sọ ilé ìsáájú lọ àníwò lè padà bẹ́ẹ̀ mọ́ lò. Kò ní bójú kápẹ́ nìkan kéwú ó náwó tó pọ̀ bíi kéwú, ó dààmú bíi kéwú, àbí ó ń ṣe ẹrúṣẹ́ Islam, wọ́n á jẹ́ wípé wọ́n ṣàánú àti wá rí owó àti rí náà àti rí lò yóò wà lè. Àwọn ọ̀nà tó pẹ́ lọ́wọ́ lè fi ṣe dáadáa tí a fi gbógun ti òṣì, ká fi gbógun ti kò sí lọ́dọ̀ àwọn alálàáfáà, ó ní ojú ọ̀nà tí àwọn bàbá wa Professor Ishaq Olóyèdé tí wọ́n fún wa yìí, kọ́lọ̀ wà kọ́ bá ní san wọ́n lẹ́san rẹ̀. A rí pé àǹfààní náà ó lágbára, ẹ̀kọ́ pàtàkì tí mo sì ń rán kálukú wa, àwọn tí wọ́n ti jẹ́ pé wọ́n ti ń ṣe kí ẹni tó bá ní bùkátà sí ó ṣàǹfààní lára wọn kó béèrè báwo ni wọ́n ti ń ṣe
kọ́ ipò náà ó lè láǹfààní báyìí kí ọmọ jẹ halal ó ṣàǹfààní pọ̀ fún èèyàn tó fẹ́ pé yóò máa jẹ haram lọ. Bí ẹ bá sọ pé òun fẹ́ jókòó níbi àti máa kọ́ àwọn ọmọ ní ọ̀dọ̀ wọn bí báyìí lásán, ọlọ́ba yóò gbà lẹ́sìn fún wa. Ó dáa gan o, ó pàtàkì gan ó jẹ́ pé èèyàn lè wà fún sí Ọlọ́run, ṣùgbọ́n wọ́n di bí ọ̀rọ̀ owó, wọ́n lè má lè fún èèyàn lówó, wọ́n lè má lè san owó nílé bára kò kéré nínú wa Nàìjíríà bí báyìí. Wọ́n máa fà á lò àmọ́ òṣìṣẹ́ láti fún ní owó ní rọrùn láì jẹ́ pé wàhálà ń bẹ àfi kó jẹ́ pé wọ́n gbàdúrà sí lọ́rùn, wọ́n gbàdúrà kọ́ lọ́rùn àtàwọn nǹkan mìíràn bá ń lọ tẹ́ pé kì í sí pé torí ìtọ́lọ́run náà fi ẹlòmíì fi ná, kò sí pé torí bùkátà kan tó ní. Ló fi jẹ́ pé àfáà gbọ́dọ̀ wá ojú ọ̀nà halal tí ó pé ó tún máa tibẹ̀ náà máa ná láti jẹ́ pé yóò máa lo àsìkò tó pọ̀ fáwọn míì tó ń kọ́ náà ní àwọn tá a wí náà bákan náà. Torí àgbọ̀dọ̀ parú wọn tì, nípa ṣe pé tí wọ́n parú wọn tì yóò padà yọ́ọ̀lẹ̀ ká ní kó fẹ́ múra sí owó òta lásán ló fi mo ti inú ilé fúfú yẹ. Àwọn ará àta ò ní wá sí Nàìjíríà, àwa náà lákọ̀ àti ń bẹ Nàìjíríà ló jẹ́ pé a gbọ́dọ̀ rè wọ́n, a gbọ́dọ̀ fi tí wọ́n lẹ̀, ṣùgbọ́n a máa fi owó tá a bá ń gbà ń bẹ̀ àwọn kan ti dá dúró alhamdulilayi. Bí èèyàn fáńbì bí wà fún wa a lè máa kọ́ wọn, Ọlọ́run sì gbà lẹ́sìn ló gbọ́dọ̀ bí ìdílé ta àlà. Ilé ń jẹ́ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ sókè ọ̀rọ̀ ni pé bàbá wa Professor Ishaq Olóyèdé kọ́ lọ sọ wọ́n lẹ́sàn rí, a sì mọ̀ pé Ọlọ́run àbáyọ̀ bá àlùbáríkà Ọlọ́run sí wọn, Ọlọ́run kọ́ bá ní sàlékún dáadáa wọn, pẹ́jẹ́kẹ́mi ó gùn lórí dáadáa, Ọlọ́run kọ́ bá ní tì á lẹ́yìn, kọ́ bá ní sàlékún dáadáa wọn, kọ́ máa fún ọ ní sàlùbáríkà sí ìmọ̀ràn tí wọ́n fún ayé, tí wọ́n fún gbogbo ọmọ, tí wọ́n fún gbogbo àwọn tí wọ́n jẹ́ olùkẹ́kọ̀ọ́ kéwù Islam láti ìbá jẹ́ wípé ìtọ́jẹ mọ́ abala pé kò sí àsẹ̀mí rẹ̀ náà ni wípé online class ti wà tá a lè ṣàǹfààní bẹ̀ dáadáa tí ó sì wúlò fún wa láti jẹ́ pé a máa rí owó halal kọ́ lọ́wọ́ kọ́jẹ́ kí o sálà àǹfààní wọ́n lè san àbọ̀ náà lẹ́sàn rẹ̀. Insha Allah ta'ala tó máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ yìí. Allahumma salli ala Muhammad wa sallam.